ẹ wò ó, ẹ ní lè dúró, fíìmù tẹ́ ẹ ní lè wò tán ni. Ẹ rójú ayé àbẹ́ ẹ̀ráyé ẹ̀rí àwọn karambání, àwọn àgbólógbòó Fúlàní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìlú lẹ̀. Àwọn tí wọ́n fi màálùú tí wọ́n fi bojú wọ́n ti fi bẹ̀rẹ̀ sí ní fìlú lẹ̀ nítorí ìkíni, kò ṣe torí nǹkan kan, torí pé kábíyèsí ọba wa Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọ̀kan pàtàkì nínú àwọn kábíyèsí nílẹ̀ Yorùbá. Bàbá ti jáde tán torí pé mi ìfẹ́ kú kò ní joyè lé bàbá ẹ̀, wọ́n gbé yín débẹ̀. Kí ló fà á tí irú àwọn karambání yìí tí wọ́n fi ń fi ìlú lẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí? Gbogbo ọmọ Yorùbá ẹ wo bí, ẹ farabalẹ̀, wọ́n gbé yín débẹ̀, wọ́n sì gbé yín débẹ̀ bí wọ́n ṣe ń jáde. Ẹ farabalẹ̀ wò wọ́n tí wọ́n dẹrú tí wọ́n kó ọmọ tí wọ́n kó, kódà kò sí nǹkan tí wọ́n ní tí wọn ò kó. Tẹ́ ẹ bá sì gbàgbé, ẹ mọ̀ pé ní agbègbè tá à ń sọ rèé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí, ibẹ̀ ló fẹ́ dàbí pé àwọn ará bí ìsodo sí tí wọ́n farabalẹ̀ tẹ̀dó sí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n wà káàkiri ìpínlẹ̀ Yorùbá níbi tí wọ́n ti kẹ́rù wọn tí wọ́n ń lọ kẹ̀tíkẹ̀tí báyìí. Nítorí kíni? Wọ́n ní ṣàkátà pàrà báyìí là á sítọ́, ìtọ́ báyìí láyé ìgò yóò di takú wárápá. Lóòótọ́ ni wọ́n ń bẹ̀rù gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho eléyìí jẹ́ ìjayà, àmọ́ nígbà tí wọ́n tún wá rí wípé kábíyèsí tún wá jáde wípé irọ́ o, kòrú ní ó ń dòyè ká ni. Bẹ́ẹ̀ ni, kí ló dé? Àwa làjú wàálẹ̀ tàbùbọ́ máa wọ̀ ọ́, àwa máa wò yí báyìí kí ìlú wa dahoro, kẹ́ ẹ mú gbogbo àwọn ọmọ wa kẹ́ ẹ pa wọ́n tán, káwọn ìyá wa kí wọ́n má lè lóko, káwọn bàbá má lè rodò. Pé kò rí bẹ́ẹ̀ mọ́, tí bàbá yìí tó fọhùn tó lahùn pátápátá tó pariwo síta. Ẹgbẹ́ wa o, tẹ́ ẹ bá sì gbàgbé, ṣé ẹ mọ̀ pé bàbá yìí ní ẹ̀ṣọ́ aláàbò tiwọn. Lóòótọ́ nínú síríìtì agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn especially, làwọn ẹ̀ṣọ́ aláàbò wọn yìí ṣiṣẹ́ tí wọ́n sì tún fún wọn ní nǹkan ohun èlò agbára. Àmọ́ wípé tó níbi tọ́rọ̀ dínà ọmọ wọn tó jẹ́ olóyè Sunday Adéyẹmọ, ìyẹn náà bẹ̀rẹ̀ ẹ̀rù ẹkùn bàbá ò lòdì sí. Wọ́n túbọ̀ bá púùṣì ẹ̀ lọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè. Now níbi tọ́rọ̀ wá dídú yìí, bí wọ́n ṣe kó àwọn tíṣà àtolùkọ́ lórí ire local government tí wọ́n tó jẹ́ pé nípasẹ̀ agbára àti àánú Ọlọ́run la fi rí wọn padà, àti ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú ìdúró déédéé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí tá a bá porí ajá à á porí ìkòkò, bó bá tiẹ̀ jẹ́ pé ó ní tiẹ̀ lọ́tọ̀, àmọ́ ẹja àfihàn ńlẹ̀. Ẹ gbọ́ mi gbogbo ọmọ Yorùbá, eléyìí wá mú kí kó dijó kó dayọ̀, tí gbogbo ọmọ ìlú tí wọ́n ń yọ̀ lórí pé àwọn èèyàn yìí wọ́n padà sílé wọn, wọ́n padà bọ́ lóko àwọn lọ́wọ́ àwọn karambání, àwọn ẹni ibi yìí. Àmọ́ ibi tí ọ̀rọ̀ gbé dé dúró yìí, nígbà tá a bẹ̀rẹ̀ sí ní mú àwọn èèyàn tó di wípé inú ìwádìí àwọn ẹ̀ṣọ́ aláàbò ó di pé wọ́n mú àwọn èèyàn, wọ́n kó wọn lọ́tùn, wọ́n mú wọn lósìn, tí àwọn kábíyèsí tí wọ́n náà wá pariwo ẹ wá, ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́gbẹ́ Mìyàtí àlà, tẹ́ ní màálùú lẹ̀ ń dà. Pàápàá nígbà tí olóyè Sunday Adéyẹmọ lọ níjọ́sí tó fly drone, ẹ̀rọ amúnimọ̀nà tó sọ fún pé gbogbo bíi làwọn ará bíi wà o, ibi báyìí náà jókòó sí o, ibi tí wọ́n sodo sí rèé. Kábíyèsí náà bá fọhùn síta bí wọ́n ṣe kẹ́rù wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ nìyẹn. Àwòrán wọn lẹ̀ ń wò tí mo ti fi hàn yín yìí, bí wọ́n ṣe ń lọ kẹ̀tíkẹ̀tí tí wọ́n kó àtọmọ ẹ̀rí àwọn ọmọ bí wọ́n ṣe rìnrìn àjò wọn láti gbà wáṣẹ̀ nìyẹn. Ẹ gbọ́ dáadáa gbogbo ọmọ Yorùbá, bí wọ́n ṣe rìnrìn àjò wọn láti gbà wáṣẹ̀ nìyẹn. Wọn ò dá mọ́tò ní, àmọ́ nígbà tí ọ̀làjú dé ló di pé wọ́n jíwó gbé àwọn náà rọkọ̀. Òkè, inú àwọn báńdíìtì tẹ́ ń gbọ́ tí wọ́n gba bílíọ̀nù yẹn, ìjẹ́ gbọ́ pé sójà mú wọn, ọba mọ́tò ń dì wọ́n rí. Ẹ dákun, bo ni wọ́n ń kówó ọ̀hún síná? Ibi táwọn kan fi sọ pé ó lọ́wọ́ òṣèlú ní, àwọn kan ló ń lò wọ́n, àmọ́ wọ́n wá lò wọ́n, wọn ò lò wọ́n. Bàbá wa
Adéwọ̀lú Ọládọjà bàbá ti sọ̀rọ̀, eléyìí ló mú jìnnìjìnnì ló mú bá àwọn aráabí yìí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò kí n tó gbé yín lọ sọ́dọ̀ bàbá wa Adéwọ̀lú Ọládọjà. Mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo àwọn fídíò bí àwọn èèyàn yìí ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí tìkẹ́tìkẹ́ tí wọ́n ń rọ́ lọ náà. Ẹ jẹ́ á kọ́kọ́ jọ lọ wò ó, bá a bá padà dé ìwà gbé yín, torí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Wọ́n lóbìnrin tó bá jẹ́ yúnṣà ni wọ́n gbà lórí. Kéèyàn tó lè ṣí Fúlàní nídìí níbi tí wọ́n wà, pàápàá nínú àsìkò yìí tó jẹ́ pé àwọn náà ń sọ pé àdúgbò àwọn ọ̀dà tí wọ́n fọ opportunity yẹn wá sọ́dọ̀ tiwa yóò lè díẹ̀. Ṣùgbọ́n ẹni bá mojú ògún là á jẹ́ ọ̀pá bìnírè. Bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ sáwọn kan. Òun rèé, òun padà bọ̀. Ẹ kọ́kọ́ bá mi wò ó bí àwọn aráabí yìí ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí tí wọ́n ń rọ́ jáde kúrò lórílẹ̀‐èdè wa. Òun rèé, wọ́n padà bọ̀. Ẹ káàbọ̀ padà. Ẹ rí bí wọ́n ṣe ń rọ́ra wọn kẹ̀tíkẹ̀tí tí wọ́n fẹ́ẹ́ lè máa tira wọn ṣubú lójú ọ̀nà. Àmọ́ ọmọ Yorùbá, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí, wọn ò ṣàdédé gbé bí mo ṣe sọ ṣáájú. Tí ọba nídìí, ìdí ọ̀hún náà wá rèé. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa Adéwọ̀lú Ọládọjà tó jẹ́ ọba nílẹ̀ ìlú Ìbàdàn, ètú tí bàbá yìí pa lórí pé kí ló dé, pàápàá jùlọ ládùúgbò tòun, gbogbo ilẹ̀ Yorùbá ni, ṣùgbọ́n pàápàá ládùúgbò mi, bí àṣà àwọn ọmọ ìgboro wá ní tí mi ò tí ì yó. So ẹ gbọ́ bó ṣe lọ. Breaking: Olúbàdàn urged Tinubu and Seyi Makinde to tighten security around Old Oyo National Park border communities. Àkòrí nìyẹn. Ẹ wá gbọ́ bí bàbá ṣe tú gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan. The Olúbàdàn of Ìbàdàn, Ọba Abdulrasheed Ọládọjà, has called on President Bola Ahmed Tinubu of Oyo State, Seyi Makinde, and the Oyo State Governor Seyi Makinde to urgently strengthen security in the communities surrounding Old Oyo National Park, following this growing concern over kidnapping, banditry, and other criminal activities in Oyo area. Ṣé ẹ̀ ń gbọ́? Ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀? tó kí nìdí tí bàbá fi sọ̀rọ̀ yìí àtàwọn nǹkan tí wọ́n sọ tó rọ̀ mọ́. Mo fẹ́ kẹ́ ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ máa tẹ̀lé mi. Àníṣe tá a bá fẹ́ mú, tá a bá ní sọ pé tó a nílò olórí, a nílò aṣáájú, ẹ má jẹ́ ká kàn ṣàdédé máa béèrè pé olórí báyìí la nídìí. Ẹ já máa sọ fọ́lọ́run pé àwọn olórí tó máa mú wa délẹ̀ ìlérí, òun ni kọ́lọ́hún ó ṣe fún wa. Kì í kàn ṣe pé kọ́lọ́hún kàn lọ mú ẹnìkan àbí kí aráàlú kan mú ẹnìkan, ṣùgbọ́n ẹni tó máa jẹ́ olórí gidi, òun ni à ń sọ̀rọ̀ ẹ̀. The respected monarch expressed concern that many residents, farmers, traders, and travelers living close to the forest reserve continue to face security threats
making it difficult for them to carry out their daily activities without fear. He urged both the federal government and the state to increase the security network, especially around the borders area. While the monarch was speaking, he commended the hard work of all the security agencies and their collaboration between themselves, such as police, local vigilante, and other security agencies. Bàbá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa níbẹ̀, gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tá a ní nílẹ̀ Yorùbá, tá a ní ní àwọn state wa kọ̀ọ̀kan, wípé lóòótọ́ tẹ bá dẹ̀ wo ibi tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Old Ọ̀yọ́ park yìí, gbogbo àwọn community tó wà ń bẹ̀, local government bíi 10 ló wà ń bẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan, tó jẹ́ pé igbó yìí ọkọjá àwọn local government míì wà náà tó gbàbẹ̀, but páàtì ẹ̀ lọ́gbà àwọn kan. Kódà àwọn kan wà tó jẹ́ pé èèyàn lanú ẹ̀ kọjá tí ó fi bọ́ sílùú wọn ni, but àwọn igbó yẹn ọ̀pọ̀. All right, now ihun tó bàbá yìí ń sọ ni pé ẹ wá gbọ́, the Olúbàdàn appeal come in the wake of recent rescue of abduction pupils and teachers from Orire local government area, incident that once again highlighting the security challenges facing the community around the national park. He emphasized that lasting peace can only be achieved through the sustainable security operations and regular patrol and proactive measures aimed at protecting life and properties. Tá a bá tètè dìde, wọ́n ní kékeré láti parí kan ìrókò, torí tó bá dàgbà tán ẹbọ ní ọgbà. Ẹ gbọ́ pé tó bá dàgbà ẹbọ ní kan ìrókò tá a mú ẹ̀gbọ́ àti pa, tá a bá pa lásìkò ẹbọ ní ọgbà lọ́wọ́ wa. Nínú ló mú kí bàbá yìí máa pariwo pé tó ẹ tètè dìde o. Now, in his word, the monarch now stresses that henceforth any other Fulani herdsmen that are armed with any form of ammunition, that is but not the ohun tí wọ́n ń gbìyànjú àti sọ, ẹ má bínú, ni wípé tá a bá wá rí àwọn ọ̀rọ̀ tó lé àwọn ará bírè, wípé gbogbo àwọn kan wà tí wọ́n ń pera wọn ní Fúlàní, àwọn kan wà tí wọ́n ń pera wọn ní darandaran àwọn, gbogbo wọn dẹ̀ wà. Kódà bẹ́ẹ̀ bá dé ìpínlẹ̀ Ògùn ẹ bá wọn, igbó rìsáàfù yẹn náà àwọn páàtì rìsáàfù kan náà wà ní sáìdì ìpínlẹ̀ Ògùn, bọ́ dàbí pé ìpínlẹ̀ Ògùn ló ní àwọn yẹn. Àwọn rìsáàfù kan wà tá a fura sí nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn rìsáàfù yìí, tí èyí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Old Ọ̀yọ́ park yìí, federal government ló nìyẹn. Àwọn state náà dàbí pé àwọn náà ní àwọn kan, even local government, irú my own local government, àwọn rìsáàfù kan wà ń bẹ̀ tó jẹ́ pé gbogbo báwọn ọmọ ìlú ṣe kọ́lé tó wọn ò lè wọbẹ̀. Nígbà níjọ́ kan níjọba máa bọ̀, ṣùgbọ́n dàbí pé ibi tí ọ̀rọ̀ ń bá lọ yìí, àwọn ọba náà máa dìde. Ilẹ̀ tẹ́ gbà láti ìgbà tí wọn ò tí ì bí àbàbá àwọn, tẹ́ ẹ̀ fi ṣe nǹkan kan, handout ló máa jẹ́ fún àwọn ajínigbé. Ó di ká wọbẹ̀ kí wọ́n lọ bù tà káwọn èèyàn fi kọ́lé, kí wọ́n pín fáwọn tó fi máa dáko, ká lé àwọn Fúlàní yìí dànù, ìyẹn àwọn ajínipa tó wà láàrin wọn. So inú ọ̀rọ̀ tí bàbá sọ, tí bàbá yarí pé tó níbi tí ọ̀rọ̀ yìí gbé dédé lóye, pàápàá lágbègbè òun àti ìlú ilẹ̀ Yorùbá lápapọ̀ ṣá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn pé àwọn lè sọ díẹ̀ papọ̀, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ bí ọba, nígbà tẹ́yìn ọba àyókù bá kọ̀ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀, ṣé Olúbàdàn ní kọ́ bá láàfin sọ̀rọ̀ bí pé tó nílùú tòun báyìí ni o, àbóhun tó máa gbẹnu Ọ̀ọ̀nìrìṣà, àbóhun ló fẹ́ gbẹnu Alákétu, àbóhun ló fẹ́ gbẹnu Asẹ́yìn, àbóhun ní Ṣakí, àbí gbogbo àwọn ọba tó wà káàkiri, àwọn ọba Àbàràpá. Ṣùgbọ́n bàbá yìí sọ báyìí níbi pé látàsìkò yìí lọ, gbogbo ohun tó ń pè ní
Fúlàní herdsman ni mí tó ń kó ìbọn rìn, ó di gbére ó di gbà, kí wọ́n máa fi àgbo àwọn lẹ̀ lọ́ba tán, kí wọ́n máa fi ṣe kí ni, kí wọ́n máa fi ọmọ yín ọ̀gbàgbà fọ̀ ó ń kaṣọ wálé ẹrú ju olè ẹ̀ mú ok ṣé màálù kìnìún lẹ fẹ́ yìnbọn sí nínú igbó ni àbí kíni kíni dẹ̀ ṣẹlẹ̀ nígbà ayé eléré ibú tó kù yìí Muhammadu Buhari kọ́ má tiẹ̀ rí kùrùsùrù kan gbà níbi tó dé tẹ́lẹ̀ tá a bá sọ̀rọ̀ a máa sọ kùrùsùrù méje fún, kò tiẹ̀ rí kùrùsùrù kan gbà torí pé òun ló bẹ̀rẹ̀ ẹ̀ nígbà ayé ẹ̀ làwọn ará bíi ń kó ìbọn jáde níbi tí orí àwọn nǹkan ò pé nínú àwọn ọ̀ràn Yorùbá, tí nígbà tí èèyàn bíi olóyè Sunday Adéyẹmọ dìde wípé òun fẹ́ ṣe nǹkan báyìí ta rẹ́ni tí yègèsẹ̀ nígbà táwọn Fúlàní tí wọ́n sọ nígbà ayé Buhari pé tó àwọn ń lo ìbọn AK-47 kí ló sọ ó ní wọ́n fi ń protect ara wọn ókè kí olóyè Sunday Igboho nísìnyí kókòrò ẹkùn jáde kí wọ́n kó AK-49 AK-47 lé lọ́wọ́ kí ni wọ́n fi ń ṣeré èyí ṣe pé wọ́n fi ń protect ọmọ Yorùbá ni nígbà tẹ́ ẹ̀ bá ti ka mọ́ wọn lọ́wọ́ níbi tí wọ́n ti lọ́ọ́ fi jalè tàbí wọ́n jíyàn gbé. now àtún wá ń ka mọ́ àwọn Fúlàní lọ́wọ́ pé àwọn fi tí wọ́n jíyàn gbé wọ́n fi tí wọ́n pààyàn wọ́n fi jalè anybody ò sọ̀rọ̀ ṣùgbọ́n a lè sọ̀rọ̀ ládùúgbò wa bá a bá lè fi gbogbo ẹnu bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá àti wa àwọn ọba wa lè sọ̀rọ̀ Fúlàní tó wà ládùúgbò tèmi ní gbọ́dọ̀ rí bọ́n báyìí lọ́wọ́ yín lóòótọ́ wọ́n máa gbé pamọ́ ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí nínú àwọn igbó tí wọ́n kólẹ̀ tí wọ́n sọ pé kí náà pè é tí wọ́n ní àwọn bàjẹ́bàjẹ́ ló wà ń bẹ̀ ta ló mọ̀ pé àwọn ọ̀bọ̀n bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ wò bọ́n AK-47 tí wọ́n gbà lọ́wọ́ ọ̀kan nínú àwọn tó yìnbọn lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ òkèèrè ló ti ránṣẹ́ ìbọ̀tọ̀ wọn definitely bí wọ́n ṣe wà káàkiri gbogbo ẹ̀yin òpònú tẹ nílẹ̀ ilé tó rí kọ́ ó ní kí wọ́n yọ̀ǹdẹ̀ fáwọn kí náà pé àwọn bàjẹ́bàjẹ́ àsìkò kan ń bọ̀ ẹ mọ̀ pé àwa ọ̀wọ́ ṣọká bọ́ta ká pera wa wòlíì ni tó jẹ́ pé ìyá máa jẹ ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ tẹ́ ẹ fún àwọn bàjẹ́bàjẹ́ 1 2 bí ìyá ṣe jẹ yín tó bẹ́ẹ̀ nílẹ̀ yín tẹ́ ẹ rò pé ẹ máa ní ẹ ní ó padà waste wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jìnnìjìnnì ti bò wọ́n báyìí torí pé jìnnìjìnnì máa bò wọ́n jìnnìjìnnì gbọ́dọ̀ bò wọ́n because kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá sí mọ́ nígbà tí irú àwọn Ládọjà bá ti sọ̀rọ̀ ẹ lọ sí Ṣakí nǹkan bí ijọ́ mélòó sígbà tá a wà yìí la gbọ́ pé wọ́n sì jí ẹnìkan gbé nílùú Òkèhò ṣùgbọ́n ìròyìn ayọ̀ pé tó wọ́n gba àwọn rescue ní ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbé now ní àdúgbò tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn yẹn Òkè Ògùn yẹn ni mo fẹ́ lè sọ pé lọ́sẹ̀ kan kí wọ́n má rí yẹn jí gbé pẹ̀lú àwọn ìròyìn tó máa ń fún mi láti bẹ̀ mi ò rò pọ́jọ́ kan wà lọ́sẹ̀ kan kọ́ wọ́n bá jí yẹn gbé kò possible gbogbo àwọn olówó ibẹ̀ ti sásìkò àwọn tó nílé epo tó ní oko tẹ́lẹ̀ rẹpẹtẹ tí wọ́n máa ń lọ bẹ̀ lọ supervise wọ́n kàn fílẹ̀ ńbẹ̀ ni wọ́n lẹ́nu pọ̀pọ̀ ti kó ọmọ wọn àwọn tó lè lọ lóyìnbó lọ àwọn tó lò pé Nàìjíríà làwọn wà wọ́n ti wá sí gbòòrò Ìbàdàn wọ́n kàn fà àwọn èèyàn bẹ̀ kọ́ máa supervise ẹ̀ kówó sì máa wọlé ni sójú àpá ojú olójú ó lè dúdú ẹni nílùú bàbá wọn bẹ́ẹ̀ sì ni every day làwọn ará bíi ń wọlé every blessed day wọ́n ti wá ṣe débi kan ní ìsìn pé ẹ dákun ẹ bá mi share wọ́n ti ṣe débi pé ní ìsìn àwọn ẹ̀yà míì àwọn orílẹ̀-èdè míì wọ́n kó wọn wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ni wọn ò fojú kinní wò wọ́n kó wọn wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ni
náwọn tí ò tọ́jọ́ pé bọ́ bá sọ òyìnbó sí wọn ò gbọ́ kódà àdàmọ̀dè òyìnbó tí wọ́n ń pè ní pidgin wọ́n sọ sí wọn ò gbọ́ yàtọ̀ sí French. The worst part of it wọn ò gbọ́ Hausa wọn ò gbọ́ Fúlàní náà dẹ̀ ni wọ́n because but wọn kì í ṣe Fúlàní ilẹ̀ wa Fúlàní Nàìjíríà ni wọ́n. Àwọn Fúlàní náà confess pé àwọn ò gbọ́ èdè ẹlòmíì French nìkan náà gbọ́. Wọ́n ti wà káàkiri wọ́n ti sọ̀rọ̀ àdí wa. Kò sí sẹ́ni tí iṣẹ́ máa gbè tí ọba ṣe mí la ṣe ń sọ pé gbogbo ẹ̀yin àgbààgbà wa ṣe fọwọ́sowọ́pọ̀. Ṣe já gbìmọ̀ pọ̀ ká mọ ibi tá à ń lọ ká tọ̀ sójú kan náà kó ṣe ṣùṣùṣùṣù so that we will be able to focus. Kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa kẹ́ fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin ọba. Bí Olúbàdàn ṣe sọ̀rọ̀ yìí Káláké sọ tiẹ̀ Aláàfin Ọ̀yọ́ kó sọ tiẹ̀ kóhun pé gbogbo àwọn ọba tó wà lábẹ́ wọn kí wọ́n bá wọn sọ̀rọ̀ bóyá àwọn ọba bíi tí wọ́n ń control kí Asányìn ṣe tiẹ̀ kí gbogbo wọn ṣe àwọn baálẹ̀ wọn. Ṣùgbọ́n ṣẹ́nu ó gbò irọ́ ṣe baálẹ̀ tó jẹ́ pé ó ń rówó gbà lọ́wọ́ wọn ju ọba gan lọ níbi tí wọ́n ti ń wa kùsà tí wọ́n ń wa gold ohun àlùmọ́nì tó yẹ kí ni àwa máa lò nígbà tí orílẹ̀-èdè wa bá dé àwọn kan wá wọn kò lọ ṣọ́ parí àwọn kan wá wọn ò dẹ̀ kó lọ bẹ́ẹ̀ simple. Àwọn á sì mú change kan wọ́n fún baálẹ̀ wọ́n fún àwọn ọba àtàwọn ọmọ ìlú kọ̀ọ̀kan tó súnmọ́ wọn. Wọ́n á wá fi ṣọ́pà kó láti ilẹ̀ wa iná ẹ̀ ni wọ́n fi sọ pé wọ́n fi sọ pé àwọn ìran tí wọn kì í tòṣì lọ́hùn. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà ègún òṣì aṣọ òṣì èpè òṣì òkú lórí wọn wọ́n sì ń padà bọ̀ wádọ̀ wa wá ṣèrú ni wọ́n fi wá yà sọ́dọ̀ wa sìn láti fẹ́ máa jí wa gbé. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ológun ọlọ́pàá DSS gbogbo àwọn tó ṣiṣẹ́ fún ìtúsílẹ̀ àwọn ará oríire. Eléyìí ló máa fún wọn ní bẹ̀rù pé àṣeléyà àsọ̀síìdì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ dúró. Ara nǹkan tí bàbá wa kábíyèsí ọba Aládọjà Abdulrasheed Adéwọ̀lú tí wọ́n sọ rèé pé ẹ̀yin gọ́vnọ̀ káàkiri ẹ má dúró ẹ jẹ́ kí security yín ó táìtì. Yìí ṣe wípé torí pé ẹ fẹ́ dìbò nísìn ẹ kàn ń polongo òbò káàkiri àwa máa dàgbádá kalẹ̀ bí èyí tó rí táyé ń ṣe. You will fail. Nígbà tí ẹ bá a débẹ̀ wọn bá nǹkan tó ṣẹlẹ̀ láàrin oríire nísìnyí nílùú Oríire kò ju simply because àwọn nǹkan tó wà ńlẹ̀ ni if not and then orí ọ̀fẹ́ tí wọ́n ní ibi tó ṣẹ̀ sí mo mọ̀ pé tó bá já wọn ìlú míì ni gómìnà yẹn ò ní ti lè fund ẹ̀ easy títí ìgbà tí àwọn ọmọ yẹn fi dé yìí. Now Ọlọ́run tó tún wá fẹ́ ó jẹ́ kí wọ́n rí àwọn ọmọ yẹn kó padà. Káwọ́ pé in the course of bí wọ́n ṣe ń pọ̀ sí wọn báwọn yẹn ṣe ń tírètì ní àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn wọ́n wá jẹ́ eventually wọ́n lùsà àwọn èèyàn yẹn. Ẹ bá mọ̀ pé àwọn ọ̀dọ́ Yorùbá àwọn náà ń bínú pé wọ́n ń para gan. Ìjà kọ́kọ́ sọ fún Ọlọ́run kó ṣeun. Mi rò pé ẹ bá gbọ́ pé olóṣèlú kan pariwo kinní kan ní Ọ̀yọ́ state níbo ló fẹ́ pariwo ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń dagbájá kiri àwọn incoming tí wọ́n sọ pé àwọn fẹ́ di gómìnà àwọn fẹ́ di senator àwọn fẹ́ di rep tí wọ́n fẹ́ máa lọ fíṣítì gẹ́gẹ́ bí ròyìn ṣe ń sọ nísìn tí wọn ò rí nǹkan kan ṣe sí nígbà tó wà ńlẹ̀ ìhun tí ń ṣe wọ́n gbà yẹn òjò pé wọ́n ń sọ Ọlọ́run mu káwọn ayé máa hate ẹ̀. ọ̀rọ̀ ọjọ́ mi ni but lọ́dọ̀ tèmi tó bá rí pé mi ni wọn gbogbo àwọn ẹ̀dá yẹn ó yẹ ká kò tẹ́ ẹ̀yẹ ká tẹ̀ look at their side everybody àtẹni náà wà ń bẹ̀ o àtẹni tó jẹ́ ń bọ̀ o
ó yẹ kí everybody sọ pé no anybody àti ẹ̀fẹ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ kúkú fún wa ní sole administrator ká mọ̀ pa àdìbò fún any party kan nígbà tí àwọn ará bíi wà nínú pain there was no sympathy for them àwọn kan console wọn ẹ̀rẹ̀ wá ṣe tẹ́sìn ẹ̀ wá ń lọ gba bádáwọ̀ ebi èèyàn làwọn kábíyèsí bíi Olúbàdàn bíi ọba kábíyèsí Ògbómọ̀ṣọ́ gbogbo ìgbà là ń rí àrà tí bàbá yìí ń dá bó ṣe ń rìn káàkiri tí ń lọ bá gómìnà ó travel yóò tún lọ Àbújá bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèpàdé pẹ̀lú àwọn ọba kálukú strategize àwọn náà ń lọ gbọ́ àwọn gbé nǹkan kan jáde wọn ò gbégbá jáde gbogbo ẹ̀ náà ní ká sọ pé Ọlọ́run lò tó tò pọ̀ àtolóòṣàkóòṣà oní ànábì pété ẹ̀ oní Jésù pété àwọn ọmọ ni wọ́n bá foríkorí ló jẹ́ kí ṣìṣe bá wọn tó sì fi àṣírí bí ìjọba ṣe lè gbà ọ̀nà tí ó gbà tí ó fi ká wọn mú tí wọn ó sì rí àwọn ọmọ yìí kó. kínídé tó hàn ti ronú pé ẹja kó àwọn ọmọ yìí láàrin ijọ́ kejì kí wọ́n ti transfer wọn sí Kútọ́nù àbí kí wọ́n ti kó wọn lọ Niger àbí kí wọ́n ti kó wọn lọ sí South Africa kí wọ́n máa wá béèrè ransom bí ẹ̀ kàn máa trash kí nonsense lásán ni. lẹ́yìn ká ṣe kúdò fún Sunday Adéyẹmọ gbogbo ìgbà láà máa yìn tó tètè jájọba sí ibi báyìí ni wọ́n wà bẹ́ẹ̀ bá tiẹ̀ gbà wá láyè ká wọgbó èmi ó sọ àṣírí fún yín tó tú àṣírí wọn. ẹ ṣé mo dúpẹ́ a kú sí mi ó dàbọ̀.